for me. Open no loss, but gain. In His assurance I stand. I see my future brighter. Jesus, the song of strength. I sing. No more worries for me. Ẹgbọ́rin ayọ̀ lẹ́nu mi. In His assurance I stand. Onílé ayọ̀ títún mi ṣe. Jesus, the song of strength. I sing. Jesus, the song of strength. I sing. He brought me out from miry clay, set my feet on the solid rock. Songs of praise shall never cease. Lẹ́nu mi ò títí láé. Holy Ghost, songs of power I sing. 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 I have been far away. In His arms He brought me home. Closed my heart, locked all doors. He kept knocking till I opened. Now I'm redeemed of the Lord. Ẹ wò mí o. Jesus, the song of salvation I sing. Kò sí dààmú, kò sí hílà hílò. Ẹ̀mí mímọ́ sọ mí dọ̀tun. Kò sí bẹ̀rù. Bẹ́ẹ̀ ni kò sí fàkàfìkì. Kò sí hílà hílò. Ọkàn mi ò gbé sókè. Ọlọ́run ló jẹ́ kó tù mí o. Ìwọ ni ìwọ lórí agbára mi o. Ìwọ lórí tí mo wọ̀. Ẹ wá bá ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ àyàn gbé ọ̀gá nítorí tó ṣe tánú ẹ̀dó láíláí. Bàbá gbọ́ ọpẹ́ wa, ẹlẹ́rù ní ìgbà yín wa, a ó yàn títí láíláí. Jésù Kristi olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run láìjẹjọ ti di wákàtí ọ̀wọ̀ yìí. Ọba tó mẹ́mi àti yín wà láyé wà láàyè. Ìwé ìjẹjọ là ń dágbére fúnra wa pé tó bá jẹ́ mẹ́jọ a ó tún pàdé. A yin ọlọ́run lógo nítorí tó ṣe tánú ẹ̀dó láíláí. Pupa tàbí tẹ́tẹ́ ni bọ̀tọ̀ ọlọ́run má jẹ̀mú ṣe kíni. Ó jẹ́ kémi àti yín jẹ. Gbogbo àwa tá a rí oore ọ̀fẹ́ gbà, tá à ń gbọ́ mi, tá à ń wò mí. Oore ọ̀fẹ́ la rí gbà lọ́wọ́ ọlọ́run. Ọlọ́run má jẹ̀mú kó má fi wá sílẹ̀. Kó má jẹ́ ká gbèrè ìtìjú. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú Nàìjíríà níbí. Wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK. Adúpẹ́ fún mọ̀mọ́ bàbá. Adúpẹ́ fún àwọn ìgbìmọ̀. Adúpẹ́ fún àwọn tó nífẹ̀ẹ́ iléeṣẹ́ wa, iléeṣẹ́ ìbílẹ̀ rédíò. Ní orúkọ Jésù, ẹ̀yin náà ò ní gbèrè ìtìjú. Ọlọ́run májẹ̀mú yóò mú yín délé láyọ̀. Káàkiri àgbáláyé níbi tí a ti ń wò mí, káàkiri àgbáláyé níbi tí ẹ ti ń gbọ́ mi. Adúpẹ́ pé Olúwa fún wa lórí ọ̀fẹ́ lénìí àti èmi àti ẹ̀yin abá tí òjì á dòkú. Ọlọ́run májẹ̀mú yóò ṣàbùlé wa lórí. Ẹ̀rí a ti súnmọ́ ọdún báyìí, ọdún súnmọ́ wa. Lórúkọ Jésù ọdún ẹ̀lẹ́mí àti yín yóò ṣe. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ àyìn agbé ọ̀gá tó ṣe. Tó tánú ẹ̀dó bàbá gbọ́ ọpẹ́ wa. Ẹlẹ́rù ní ìgbà yín wa. À ń lọ nú ọ̀rọ̀ rẹ ní orúkọ Jésù yá máa bá wa lọ. Ètò tèní gbogbo ẹni tí ó gbà tẹ́ni tí ó sọ. Òpè níwájú ní ṣùgbọ́n wọ ọlọ́run alààyè ni ó jẹ́ ká pé níwájú rẹ. Bó ṣe ń gbé tí ọ̀tún wọlé mọ́jọ́ gba tòsí jáde. Lọ bá wa ṣe ètò náà. Gbogbo ọkọ̀ tí ó jẹ́ orí ọ̀fẹ́ nínú ẹ̀ ní orúkọ Jésù. Wọ́n jẹ́ wọn dẹni ìtanù. A ó yàn títí láéláé. Jésù Kristi lọ wa. Àmín 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 lórúkọ Jésù. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń pè lórí ètò tá a bá ti parí tán. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń wò ó. Owó tí ẹ fi ń ra dátà
tẹ́ fi ń ra wifi láti jẹ́ pé kẹ́ lè máa wò ó ní orúkọ Jésù ọba ìrì yóò máa bùkún yín torí ìlú bòmíì wà tó yẹ pé kì í ṣe dátà ni wọ́n ń lò gbogbo ohun tí ẹ bá ń lò tẹ́ fi ń wò náà ní orúkọ Jésù ọba ìrì yóò máa bùkún yín. Mo sọ pé tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ ètò ohùn Olúwa ẹ jẹ́ ká máa gbé bíbélì wa sítòsí ẹ jẹ́ ká gbé bíbélì wa ohùn Olúwa náà rèé bó ṣe máa wá níjọ́ mẹ́jọ mẹ́jọ nìyẹn látẹnu ìyá àdúrà ìrì abániṣe JP. Ètò yìí máa wá níjọ́ mẹ́jọ mẹ́jọ láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìjọ wa tí ètò yìí ti ń wá sí orí ètò ní ìjọ mẹ́jọ mẹ́jọ. Mo ní bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tàbí fún ìdí kan bóyá tó ta àti ẹ̀ṣẹ̀ a tó fẹ́ gbọ́ padà ẹ kàn máa rọra kílíkì lé lórí ni tẹ́ bá ti lọ sí ìbílẹ̀ rédíò ó máa gbé wá ẹ kàn máa wò ó ẹ lè máa tún dọ́gba pẹ̀lú àdúrà yẹn bóyá ẹ̀bẹ̀ àdúrà tàbí fún ìdí kan ẹ pè yá àdúrà sí orí tẹlifóònù nọ́mbà fúnra mi báyìí ni máa gbé tẹlifóònù nọ́mbà náà rèé 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 11 fúnra mi báyìí ni màá gbé tẹlifóònù nọ́mbà yẹn láti dá yín lò fún ìdí kan àti àwọn tó máa ń sọ pé kí á gbàdúrà fáwọn ẹ rí mo máa fẹ́ kẹ́ ẹ pè lẹ́yìn rẹ̀ nítorí pé kí ni tá a bá ní ká máa gbàdúrà lásìkò tá a bá ń ṣe ètò lọ́wọ́ ó máa ń divert attention ni ohun tí àfilẹ́ máa dá ẹnì kọ̀ọ̀kan lónìí kọ̀ọ̀kan nìyẹn. Mo dúpẹ́ bí ẹ ṣe ń wọlé yẹn ẹ máa ṣí ẹ máa pe àwọn ọ̀rẹ́ tí ń nà o ẹ jẹ́ wọ́n máa pín nínú oore ọ̀fẹ́ yìí ẹ rí mọ́mì dádì mi tí ẹ tẹ́ bá ti ń pè wọ́n tẹ́ ń ṣí ààrẹ tí wọ́n ń jọ ẹ̀yìn bó ṣe ẹnìkan ló bá ní oore ọ̀fẹ́ tó jọ ẹ̀yìn pẹ̀lú ohun tí ẹ ṣe yẹn ìràwọ̀ 7 lolúwa ló máa fi rọ́pò ẹ rí odidi àwẹ̀ 3 níbẹ̀ nínú pé kéèyàn jèrè ọkàn ẹnìkan ẹ ṣe ẹ máa ṣí ààrẹ fún àwọn ènìyàn a ó ṣe ohun rere kan ayé tiyín náà èyí tá a sì ti ṣí àsínú ayé yín yẹn ní orúkọ Jésù kò ní gbèrè tìjú kò ní dìbàjẹ́ ẹ máa bá mi ṣí ààrẹ. Ohun Olúwa ti bẹ̀rẹ̀ náà nìyẹn látẹnu ìyá àdúrà ìrì abániṣe JP. Kí lóhun tí mo fẹ́ fún wa ní ọ̀sán yìí òun náà ni oore ṣíṣe oore ṣíṣe ẹ rí ọ̀rọ̀ yìí nínú ìwé Genesis ló wà Genesis 18 1 to 4 ni mo ti fẹ́ sọ ọ̀rọ̀ yìí ó jù bẹ́ẹ̀ lọ o Genesis 18 yẹn délẹ̀ ni ọ̀rọ̀ yìí wà ṣùgbọ́n nípa oore ṣíṣe tí Ábúráhámù ṣe ó mà rí ìyọ́nú Ọlọ́run mọ́mì ó rí ìyọ́nú Ọlọ́run ṣé láàrin ọdún yìí tí ó ṣe ń tán lọ tó kù oṣù péré méjì ṣé àwa gan ṣe oore fún ẹnìkan tí ò ní gbàgbé wa ṣé a lè sọ nínú ọkàn wa pé oore tí mo ṣe fún lágbájá rèé tí ò lè gbàgbé tí ò sì lè dìbàjẹ́ lọ́wọ́ rẹ̀. Oore ṣíṣe ó jẹ́ ohun tí Ọlọ́run máa dunnú sí oore ṣíṣe ó jẹ́ etí Ọlọ́run máa fi gbọ́ ẹ̀bẹ̀ àdúrà ti ènìyàn náà ó jẹ́ tí Olúwa máa fi ṣe kíni tó máa fi gbọ́ ohùn àdúrà ènìyàn náà ẹ mọ́ ti jẹ́ ká pè ní ìsinsìnyí oore ṣíṣe dára oore ṣíṣe ṣe kíni ó dára púpọ̀ Abraham ti dàgbà kódà Sẹ́rà aya rẹ̀ gan ti dògbó ó ti dògbó débi wípé nǹkan tí ṣe atọ́nà pé èèyàn fi ṣàbíamọ́ ó ti dágbére fún un mọ́mí ìdádì ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi
mo ní nǹkan téèyàn fi máa ń rí tí wọ́n máa fi sọ pé lágbájá ó ṣe kíni ó sì lè bímọ ó ti ṣe kíni ó ti dágbére fún un ṣùgbọ́n nípa oore ṣíṣe èyí tí ọkọ rẹ̀ ṣe fún àwọn ìránṣẹ́ Ọlọ́run mẹ́ta ó rí ìyọ́nú lọ́dọ̀ Ọlọ́run Elédùmarè. Ṣé oore ṣíṣe ti èmi àti ẹ̀yin ṣé a lè tọ́ka sí nínú ayé ẹnìkan? Ṣé a lè sọ pé a fa ènìyàn kan lọ́wọ́ sókè nípa oore ṣíṣe? Mọ́mì, dádì ẹ̀ wípé oore tún níwọ̀n. Bẹ́ẹ̀ ni, oore níwọ̀n. Nítòótọ́ wọ́n ti rí ènìyàn tó jẹ́ wípé owó tó ní lọ́wọ́ tó fi ṣàánú yẹn owó yẹn náà wọ́n sì fi lọ tún ṣe iṣẹ́ ìkàsí. Owó yẹn náà wọ́n fi lépa ẹ̀mí ẹ̀. Owó yẹn ni wọ́n fi ń wá ìfàsẹ́yìn fún ìrìn àjò rẹ̀. Èmi àti yín ò ní ṣoore tó máa bu wá lọ́wọ́. Mo láàní ṣoore tó máa yọ wá lẹ́nu, àní ṣoore tó máa pin wá nípá. Ṣùgbọ́n kí ọdún yìí tó lọ, mọ́mì, dádì mi, nípasẹ̀ táwa náà ń béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹ ṣe ẹnìkan lóore má ní gbàgbé. Ẹ̀mí Ọlọ́run ló ní kí n sọ fún yín bẹ́ẹ̀, dádì mọ́mì. Ẹ ṣe ẹnìkan lóore má ní gbàgbé nítorí ohun tí ẹ̀ ń béèrè lọ́wọ́ Ọlọ́run yẹn kí ó lè ṣe kíni, kí ó lè tẹ̀ yín lọ́wọ́. Nítòótọ́ ìránṣẹ́ yìí Ábúráhámù wà níbi tó ti ń jókòó tó ń gbàdúrà ni. Lórí àwọn ọkùnrin mẹ́ta náà tí wọ́n dúró tì í. Ó sì ṣe kíni, ó kó wọn lọ sí ilé rẹ̀. Ó pe Sárà aya rẹ̀ wípé bá mi lọ ṣe ìyẹ̀fun ní ọ̀nà mẹ́ta wá fún àwọn àlejò tí a ní. Àwọn àlejò yìí wò sùsù nítòótọ́. Wọ́n ní wípé àgbàlagbà ni Ábúráhámù pè bóde. Ó yẹ kí wọ́n pe ọmọ ọ̀dọ̀ wọn. Ó yẹ kó mọ irú àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ó ti dàgbà. Ní ìgbà mìíràn àwọn bàbá àti màmá wa máa sọ pé òye báyìí ni àgbà wò. Àwọn ìránṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí wo òye pé bàbá yìí nìkan ló tún wà nínú ilé àti aya rẹ̀. Ló sì tún pe aya rẹ̀ pé kó tún wá jíjẹ fún àwọn yìí. Dájú sáká nǹkan kan ṣe aláìní nínú ilé yìí. Ohun tó ṣe aláìní nínú ilé yìí yẹn, mọ́mì, ohun tó ṣe aláìní nínú ayé yìí yẹn, dádì mi, lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò pàṣẹ rẹ̀ síbẹ̀. Yóò fi ohun tó ṣe aláìní yẹn tẹ́ ń bá ọkàn jẹ́ yẹn yóò ṣe sínú ayé yín. Kìkìdá ká gbàgbọ́ nìkan. Nítorí pé kíni, nínú ìpéjọpọ̀ àdúrà náà lọ́lọ́run ti rán àwọn áńgẹ́lì ìránṣẹ́ Ọlọ́run mẹ́ta ìwá. Ṣùgbọ́n òun náà sáré ṣe ohun tí wọ́n ò jọ sáré ṣe kíákíá. Ó tún pè kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé lọ bá mi wo inú agbo, ó kú ní ọrọ̀. Lọ mú ẹgbọrọ màálù bá mi pa. Ẹ rí, ṣé wọ́n lè dúró jẹ màálù tán ni? Wọn ò lè dúró jẹ màálù tán. Ṣùgbọ́n fi ṣe àpọ́nlé àti àyẹ́sí fún àwọn ènìyàn yìí. Ó kọ́ mọ̀ pé wọn ò ní ẹsẹ̀ fowó rà á. Ó mọ̀ pé wọn ò ní ẹsẹ̀ fowó rà á. Àwọn ìránṣẹ́ yìí sáré ṣe kíni, wọ́n sáré fi ṣe àpọ́nlé. Ábúráhámù sáré fi ṣe àpọ́nlé fún àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí. Dádì, ṣé àwa gan ṣe àlejò ènìyàn bí? Àbí à ń ṣe àlejò fún àwọn ìránṣẹ́ Ọlọ́run gan? Ní inú ibi tá a ti ń sìn, tá a ti ń gbàdúrà gan, ṣé ìdámẹ́wàá wa ń pé níbẹ̀? Ẹlẹ́mọ̀ bá ṣe ń ṣe ìdámẹ́wàá kò kan yín. Ìdámẹ́wàá dúró fún àwọn ọmọ Léfì, gbogbo àwọn tó bá ń ṣiṣẹ́ ní àyíká ilé Ọlọ́run. Ọmọ Léfì ló ní ìdámẹ́wàá.
bó ti wù kó pọ̀ tó ń lò ní kìkìdáká yìí kàn ṣe ni kẹ́ẹ̀kan pé níwájú Ọlọ́run mọ̀ bójú wò wọ́n wá pè é pé aya rẹ̀ dá ẹ̀rí wọ́n ní ìwòyí àmọ́dún táwa bá tún fẹ́ kọjá níbi ààbọ̀ ọmọkùnrin kan lọ́wọ́ rẹ̀ kí ni ìyá ṣe ìyá tí yín ti ń tẹ́ lọ lẹ́nu rẹ̀ ó ṣàbù ẹ̀rín ó bú ẹ̀rín pé kódà ní táwọn kìíní ń jẹ ti dùn mọ́ wọn lẹ́nu àwọn tí wọ́n ń jẹ́ dùn mọ́ wọn lẹ́nu wọ́n pa lẹ́rìn wọ́n fẹ̀ léyìn ìta bẹ́ẹ̀ àṣẹ ti tẹ̀lé nígbà tí wọ́n sọ àṣẹ Ọlọ́run ti sọ̀kalẹ̀ ó ti tẹ̀lé nígbà táwọn náà ṣe kíni tí wọ́n ṣe àyẹ́sí tí wọ́n sì ṣoore fún àwọn ìránṣẹ́ Ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta ohun tó wá dìú ó tún ṣe kíni ó tún hànù padà pé kí ni mo ló dìú tí ó tó tún hànù yóò ti yé yín ohun tó lè jẹ́ kí obìnrin da lábíamọ tó ti pẹ́ tó ti dúró tó ti tán Ọlọ́run tó ṣe kí ni ó tún tàn án padà ẹgbẹ́ kí lọ́lọ́run ò lè ṣe ta la lè fi wé ganan ta ló dàbí rẹ̀ ta ló lè bá dọ́gba Ọlọ́run sì dá a padà lẹ́sẹ̀kẹsẹ̀ àṣẹ sì ṣe kí ni ó sì bàlẹ̀ ọ̀rọ̀ tí àwọn ìránṣẹ́ Ọlọ́run sọ kìkìdá pé àwọn náà gbàgbọ́ ṣùgbọ́n tí kọ́kọ́ bú ẹ̀rín nítòótọ́ ṣùgbọ́n ẹ̀rín tó rí ó ní wípé bóyá oúnjẹ tí àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí jẹ àbíbọ̀ dáná àbódùn mọ́ wọn lẹ́nu ni inú wọn fi ru èyí láti sọ fún mi láti fi dùn mí nínú pé mi náà dùn wọ́n nínú ṣùgbọ́n àṣẹ Ọlọ́run alààyè ó bà lé ọ̀rọ̀ yẹn ní ẹsẹ̀kẹsẹ̀ ìwé Àìsáyà 40:31 náà tún kásẹ̀ ọ̀rọ̀ yìí lẹ̀ mọ́mí ẹ jẹ́ ká gbàdúrà a lè rí pé bóyá òun kan wà tó jẹ́ pé ó ti di pé àwọn èèyàn sọ pé ó ti díù nínú ayé yín wọ́n lè máa wò ó kí làwọn ènìyàn wò gbogbo ohun tó bá yẹ wọ́n sọ wọn ò ní sọ gbogbo ohun tó bá yẹ wọ́n wò wọn ò ní wò ó ṣùgbọ́n ìrìn àjò ènìyàn yẹ̀yẹ́ ènìyàn àti ẹlẹ́yà ẹlòmíràn ni wọ́n máa wá kiri bẹ́ẹ̀ ẹlẹ́yà ń bẹ ní ìkáwọ́ wọn o ẹlẹ́yà ń bẹ ní ìkáwọ́ wọn ìrìn ẹlẹ́yà ń bẹ ní ẹsẹ̀ wọn ṣùgbọ́n ọ̀rọ̀ ti yíyẹn tí wọ́n wò wípé etí aṣọ rẹ̀ yìí mà ti ya kékeré ẹjẹ́ máa fi bẹ̀ ń fi ṣe yẹ̀yẹ́ gbaragada sì lásọ ara tí wọ́n ya ṣùgbọ́n wọn ò ní bùrán mọ́ ọ̀tá ò ní bùrán mọ́ ṣùgbọ́n Ọlọ́run lè ṣe ní ọ̀sán yìí ohun tí wọ́n fi yín ṣẹlẹ́yà lé lórí yẹn gangan tẹ́ ẹ mọ̀ pé wọ́n fi ń sọ ọ̀rọ̀ ẹ̀gàn sínú ayé yín yẹn bí ọ̀rọ̀ Sáírà yìí bó ṣe di pé Ọlọ́run tún dá a lóhùn èyí náà lọ sórísun kan náà ní wákàtí ọ̀wẹ́ ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ náà torí alẹ́ ti fẹnu sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí Ọlọ́run alààyè ọba àìkú àìsà ìdìbàjẹ́ wípé ṣé bí ó ṣàṣe sọ̀rọ̀ rẹ rèé tí ó fi lọ bóyá o ti fi sọ̀rọ̀ sí Ọlọ́run lè fẹ́ yí kádàrá yẹn padà sí rere láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ẹ jẹ́ sọ fún Ọlọ́run Olúwa dáríjì mi gbogbo agbára ẹ̀ṣẹ̀ tí mo ti fẹnu kọ sí ọ̀rọ̀ rẹ gbogbo agbára ẹ̀ṣẹ̀ tí mo ti fẹnu kọ ní ara rẹ Ọlọ́run májẹ̀mú dáríjì mi ní wákàtí ọ̀wọ̀ yìí gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù agbára ẹ̀ṣẹ̀ tí mo ti fẹnu mi sọ̀rọ̀ òdì sí ìwọ Ọlọ́run alààyè ní wákàtí ọ̀wọ̀ yìí Olúwa dáríjì ọba àwọn ọba dáríjì mú mi kúrò nínú ẹ̀ṣẹ̀ náà ó ní láìsí ẹ̀ṣẹ̀ ìjìyà kan kò sí ọba tí dáríjì ni tí mú ní kúrò nínú ẹ̀ṣẹ̀ ó yá pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ kúrò nínú ayé yín mọ́mì dádì gbogbo agbára ẹ̀ṣẹ̀ yẹn Ọlọ́run wú tí gbòǹgbò kúrò nínú ayé yín látòní lọ ó yá ayé yín kó ní ìdáláre ayé yín kó ní ìfọ̀kànbalẹ̀ lórúkọ Jésù ẹ̀ ò ní gbúrú ẹ̀ṣẹ̀ yẹn mọ́ Jésù Olúwa wa àmín
àmín àmín lórúkọ Jésù. ẹ jẹ́ tó sọ fún Ọlọ́run o lá sọ fún mọ́mì dádì mi o la lè sọ fún bẹ́ẹ̀ bá sọ fún ẹlòmíràn yóò fi yín ṣẹlẹ́yà àìmọye ìránṣẹ́ Ọlọ́run mìíràn táwọn mìíràn gan ti lọ tú àṣírí wọn fún kàràn tó bẹ fi agbára àdúrà ràn wọ́n lọ́wọ́ bí wọn bá máa fi ọ̀nà mìíràn tún lọ̀ wọ́n bí wọn bá máa fi ohun mìíràn láti fẹ́ gbélé wọn lọ́wọ́ ṣé wọn ò ti máa fi ọ̀nà mìíràn lọ̀ yẹn tó lè dánú lé yín rú. ẹ jẹ́ á sọ fún Ọlọ́run kí lóhun tí mo ti dáwọ́ lé ṣùgbọ́n tó jẹ́ ìkọ̀kọ̀ lórí ìrìn àjò ayé mi. ìkọ̀kọ̀ burú dádì mọ́mì ìkọ̀kọ̀ ayé yín yẹn ẹ̀yin náà mọ̀ ọ́ ìkọ̀kọ̀ ayé mi ṣùgbọ́n èmi nìkan ni mo mọ̀ ọ́ tí mo ti àkọ́bọ̀ ẹ̀ṣẹ̀ tí mo ti fi dé ẹ̀ṣẹ̀ sí ọ tó jẹ́ wípé tí mo wá ń bè láti yọ ọdún ètí ìṣẹ́mi ó yá pẹ̀sẹ̀ eré ní wákàtí ọ̀wọ̀ ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ìkọ̀kọ̀ ayé mi ìkọ̀kọ̀ ayé yẹn èyí tá a fi kọwọ́ bọ̀ ẹ̀ṣẹ̀ tá a fi kọwọ́ bọ̀ ẹ̀ṣẹ̀ dádì mọ́mì lónìí ní orúkọ Jésù Kristi Olúwa kó parẹ́ àṣírí ìkọ̀kọ̀ yẹn ní orúkọ Jésù Olúwa parẹ́ ìkọ̀kọ̀ tó ń fi ìyà jẹ ìrìn àjò ayé yín lọ́wọ́lọ́wọ́ ìkọ̀kọ̀ tó ń fi ìyà jẹ ìrìn àjò ayé wa lọ́wọ́lọ́wọ́ lónìí ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú kó dáríjì ká ní ìdáláre Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ẹ já lọ sọ fún Ọlọ́run lórí àdúrà gangan tá a lò lónìí. ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ṣé ẹ rí ẹlòmíràn wà tó jẹ́ wípé nípasẹ̀ agídí inú ni kò jẹ́ kó ṣoore nípasẹ̀ agídí inú kì í jẹ́ kó ṣoore. èmi níwàá máa fi nǹkan mi tọrọ mi ò mọ̀lẹ́ fún yàn bó o fún yàn bó bá pẹ́ títí ó padà dálẹ̀ kìkìdá tó o bá ṣe nìkan ni wọ́n máa fi sọ nípa tìyẹ pé lágbájá ọ̀jẹ́ bẹ́ẹ̀ lágbájá ọ̀jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́kọ̀ọ́ sì mọ̀ kọ́ lẹ̀ bó o ràn yàn lọ́wọ́ Ọlọ́run ó ràn lọ́wọ́ mọ́mì dádì mi bẹ́ẹ̀ ràn yàn lọ́wọ́ Ọlọ́run ó ràn án lọ́wọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí a sọ lọ́sẹ̀ yìí ó fi yé wa pé ká máa ṣe oore ẹ rí àtẹ́lẹwọ́ wa yìí àti ọ̀tún àti òsì rẹ̀ ó ti ní àkọsílẹ̀ gbogbo bá a ṣe rin ìrìn àjò wa àti ibi tá a parí rẹ̀ sí bó ṣe wà nìyẹn mọ́mì ibi tá a ti bẹ̀rẹ̀ àti ibi tá a parí ẹ̀ sí ṣùgbọ́n Olúwa rán mi sí yín wípé ẹ ṣoore fún ẹnìkan nítorí ohun tẹ́ ẹ ti bẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ yẹn kí a lè ṣe é fún yín. bẹ́ẹ̀ ni dádì mọ́mì mi oore ni Abraham ṣe yìí tó sì fi ṣe kíni tó fi gba ọmọkùnrin náà ó gba ọmọ náà nígbà tí ètò ẹ̀ di àmọ́dún ní tòótọ́ Olúwa sì ti fún un ní ọmọ nípasẹ̀ oore tó ṣe fún àwọn ènìyàn tó tọ́jú wọn oúnjẹ ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ ràn mí lọ́wọ́ láti lè ran ẹnìkan lọ́wọ́ láti fà á sókè láti lè ran ẹnìkan lọ́wọ́ láti mú un já gbangba Olúwa ràn mí lọ́wọ́ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ẹ̀mí mọ́ Ọlọ́run májẹ̀mú kó ràn yín lọ́wọ́ mọ́mì Olúwa yóò ràn yín lọ́wọ́ dádì mi mo lọ́lọ́run májẹ̀mú yóò ràn yín lọ́wọ́ èyí tẹ́ fi lè ran ẹnìkan lọ́wọ́ tẹ́ fi lè fà á lọ́wọ́ sókè nítorí pé ayé tí náà yẹ fún àánú kan lónìí ní orúkọ Jésù bí ẹ ṣe gbọ́ ọ̀rọ̀ yìí agbára tẹ́ fi lè ṣoore èyí tí ó ní ẹ̀yẹ nínú èyí tí ó ní ògo nínú lẹ́yìn rẹ̀ fún ẹ̀yin náà lónìí ní orúkọ Jésù Olúwa kó ṣe é fún yín mọ́mì dádì lónìí ní orúkọ Jésù Ọlọ́run yóò rán àánú sí yín àánú ńlá tó ṣògo lórí ìtẹ́ ìdájọ́ yẹn lónìí ní orúkọ Jésù Olúwa kó rán sínú ayé yín mọ́mì ọkàn yín yóò balẹ̀ ẹ yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mo dúpẹ́ mọ́mì bí ẹ ṣe kí mi pé a kú ètò mà
èmi náà kí yín padà wípé a kú wíwò ní wákàtí ọ̀wọ̀ yìí kìkìdá kẹ́ máa bá mi share rẹ̀ ni mo fẹ́ lórúkọ Jésù Kristi Olúwa yóò bùkún yín Orísun tẹ́ ẹ ti mú owó yẹn lórúkọ Jésù kò ní gbẹ láíláí ọkàn yín yóò dẹ̀ balẹ̀ ẹ jẹ́ á tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ohun tí mò ń wò tèmi náà lé yìí ohun tí mò ń lé ní iwájú mi tí mò ń fà tí mú tọ́wọ́ mi ètẹ́ yìí Ọlọ́run ràn mí lọ́wọ́ láti mú un bàbá ràn mí lọ́wọ́ láti dé ibẹ̀ ògo tí mò ń retí Olúwa yóò tẹ̀ mí lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ògo tí ẹ ń retí yẹn mọ́mì dáàdì mi lónìí ní orúkọ Jésù mo ní yóò tẹ̀ yín lọ́wọ́ ọba àwọn ọba mo ní yóò fi lé yín lọ́wọ́ ògo yín ní orúkọ Jésù kò ní di àpélé fún ẹnikẹ́ni ògo Ọlọ́run yóò hàn nínú ayé yín ẹ ó yin Ọlọ́run Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ já tún sọ fún Ọlọ́run àdúrà lágbà ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa èmi ò fẹ́ kẹ́mi náà wálé ayé bẹ́ẹ̀ kí n dẹ̀ lọ bẹ́ẹ̀ mọ́mì mi ì fẹ́ wá ilé ayé bẹ́ẹ̀ kí n dẹ̀ lọ bẹ́ẹ̀ ẹ̀mí mọ́ ohun tó yẹ mí yẹ ayé mi èyí tí wọ́n fi mọ̀ pé mo wálé ayé mi ì wálé ayé asán Ọlọ́run májẹ̀mú yọ ṣe fún mi ní wákàtí ọ̀wọ̀ ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ohun tó yẹ yín yẹ ayé yín bí ẹ ṣe ń ṣe àmì yẹn ògo tó yẹ yín ayé yín tí gbogbo ayé ò fi mọ̀ pé yẹ̀sẹ̀ ẹ̀yin gan ẹ̀ mọ̀ pé ẹ ra ayé yìí ẹ rí ayé ìwá mọ́mì ìtẹ́yìn náà mọ̀ pé ẹ sì rí ayé ìṣe lónìí ní orúkọ Jésù yá kó tẹ̀ yín lọ́wọ́ ògo yín ní orúkọ Jésù mo ní òní di àpínlẹ̀ ọkàn yín yóò balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ lọ tún sọ fún Ọlọ́run májẹ̀mú orísun ayọ̀ mi ò gbọ́dọ̀ gbẹ orísun aya Sárà ti fẹ́ gbẹ ṣùgbọ́n Ọlọ́run tún mú orísun yẹn ó tún mú sọjí ó sì di tó di tí inú yẹn yẹ fún ẹni tó ti di arúgbó tó ti di ògbólógbó ó sì tún yẹ kí inú rẹ̀ yẹn kó tún yẹ fún ọmọ tó di pé ó di bíbí Ọlọ́run májẹ̀mú ẹni tó bá wà ní irú ipò bẹ́ẹ̀ jẹ́ ká sọ fún Ọlọ́run ohun tó ti wọ mọ́nọ́pọ́ọ̀sì náà ló tún padà ṣe kínni ló tún padà jí padà ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ó yá tún ayé mi ṣe ohun tí wọ́n rò pé ò ṣe ṣe ní inú mi ọlẹ̀ ayọ̀ jẹ́ kó sọ níbẹ̀ ayé tí ń pè mí lákọ̀ bẹ́pẹ́ níbi mo ti lọ́kọ ẹ̀mí mímọ́ ò lónìí ní orúkọ Jésù ọlẹ̀ àjọ sọ níbẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run májẹ̀mú gbogbo ọkàn tó ń wá ọmọ bí èyí ní orúkọ Jésù ẹ ò ní jẹ́ akọ̀ bẹ́pẹ́ láyé lórúkọ Jésù Ọlọ́run yóò mú ọlẹ̀ ẹ̀sọ́ nínú yín ọba tó mú ọlẹ̀ ẹ̀sọ́ nínú Sárà tó mú sọ nínú Hánà ní orúkọ Jésù ọlẹ̀ yóò sọ nínú yín ẹ ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ lọ tún sọ fún Ọlọ́run ká tó wọnú ìpele àdúrà mìíràn ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọmọ májẹ̀mú ọmọ ìlérí àánú ọmọ ẹ má jà bèrè ọmọ sá o ọmọ sá kì í ṣàánú ìyá o ọmọ sá kì í ṣàánú bàbá o bóòtù kí bàbá àti ìyá máa sọ pé kíní tó ó lè ní wọ́n mọ̀ wọ́n á dààmú òun Ọlọ́run fún mi ní àánú bí àánú ọmọ èyí tí nu ìtọ́ ẹnu ìyá nù tí nu ẹnu tọ́ bàbá nù Ọlọ́run ó yá pèsè sínú ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run májẹ̀mú o àánú ọmọ o lónìí ní orúkọ Jésù Olúwa kó pè fún yín bàbá pè fún wọn ọmọ pè fún wọn ẹ̀mí mọ́ pè fún yín lórúkọ Jésù àánú ọmọ yóò yẹ àdọ́ yín ẹ bí àánú lọ́mọ tí ó ràn yín lọ́wọ́ tí ó fà yín lọ́wọ́ sókè èyí tí ó nu ìtọ́ ẹnu tẹ̀yìn náà nígbà tó bá dàgbà á padà dàgbà báyìí kọ́ la ara pípé ó ṣe máa lọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ já lọ tún sọ fún Ọlọ́run ká tó lọ sínú ìpele mìíràn ẹ já sọ fún Ọlọ́run dáàdì sọ pé ńgbà máa gbàdúrà fáwọn obìnrin bẹ́ẹ̀ ni o kì í ṣe obìnrin nìkan làgán o àwọn àgọ́ ọkùnrin náà wà àwọn àgọ́ ọkùnrin wà tóbìnrin ó kú ọ̀dọ̀ rẹ̀ ṣọ́ọ̀bù abúyí sílùú bòmíì
tọ́lọ́run ó sì ṣe ó yẹ kó tí wọ́n pọ̀ gan làgàn yẹn. ẹja sọ fọlọ́run dáàdì, ẹja sọ fọlọ́run, ẹ lọ sáré bomi, omi mo fẹ́ fi ṣàwòtán yín, ó yẹ sáré lọ bomi. ṣé ẹ rí omi tẹ́ẹ̀bù yẹn dáàdì a máa gbàdúrà sí ẹ má bínú, a máa gbàdúrà sí yóò sì ṣàwòtán rẹ̀ lónìí. bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ ṣe àwòtán ẹ̀ orúkọ Jésù. dádì yìí àgọ́ ara yín kó gbọ́ ọ̀rọ̀ Olúwa. mo sọ fún Ọlọ́run ní wákàtí ọ̀wẹ́ pé kó bá mi yẹ omi ìsímọ́ lórúkọ Ọba, lórúkọ Ọmọ, lórúkọ Ẹ̀mí Mímọ́. dádì àgọ́ ara yín kó gbọ́ ọ̀rọ̀ Olúwa. gbogbo ohun tó kéré àti ohun tó lóò nínú àgọ́ ara yín, gbogbo ohun tí ò péye, èyí tí ò jẹ́ kí ọ̀rọ̀ ọmọ lè já ara yín jáde, lónìí ní orúkọ Jésù Olúwa kó ṣe àwòtán ẹ̀. ọba àwọn ọba mo ní kó ṣe àwòtán rẹ̀. gbogbo ohun tí tó ti kú àtẹ tó ti sọnù nínú àgọ́ ara yẹn Ọlọ́run kó ṣàwárí ẹ̀. ṣé bóun ló ní ọkàn ọba? tẹ́ḿpìlì Ọlọ́run dẹ̀ ní àgọ́ ara yín. tẹ́ḿpìlì Ọlọ́run kì í wó dẹ̀ bẹ́ẹ̀ kì í sì díbàjẹ́. ó yá kó tún àgọ́ ara yín ṣe. Olúwa tún ṣe, bàbá tún ṣe, ọmọ tún ṣe, ó yá tún ṣe, ó yá tún ṣe, ó yá tún ṣe. lónìí ní orúkọ Jésù Olúwa kó tún àgọ́ ara yín yẹn ṣe. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. dáàdì ṣe wá rí omi yẹn ọjọ́ 9 ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ máa fi mú. ẹ kàn máa mú ni, ẹ máa mú. ṣé bẹ́ẹ̀ ní ìgbàgbọ́? kìkìdá ká gbàgbọ́ nìkan. ó lẹ bá gbẹ wòlíì gbọ́ yóò jèrè wòlíì. ẹ̀yin ẹ máa mú omi yẹn lórúkọ Jésù. gbogbo ohun tí ò tó àti tó kéré àti tó ṣẹ́kù yẹn Ọlọ́run yóò ṣàwárí ẹ̀, yóò wájọ síbẹ̀, ọkàn yóò dẹ̀ balẹ̀. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Olúwa kó fi àṣẹ dá wa lóhùn. ọba àwọn bá fẹ́ àṣẹ dá wa lóhùn lórí àdúrà ti sáírà tá a ti gbàdúrà níbi tọ́lọ́lọ́mọ yẹn. ọlẹ́ rẹ̀ yóò sọ ní inú yín. mọ́mí, inú yín yóò yẹ fún ọmọ. bẹ́ẹ̀ ni ní ọdún yìí kọ́dún kó tó parí, ọlẹ́ kó dún nínú yín. nígbà tábà tó máa ṣe ní ọdún tó bọ̀, àti ẹ̀yin àti ọmọ ńlẹ́ bá mi sọ̀rọ̀ báyìí lórí fóònù wípé ìyá ẹ̀rí abániṣe Ọlọ́run ti bẹ́ẹ̀ mi náà ṣe tèmi, olóńbẹ́ mi náà ṣe, èmi ò tiẹ̀ mójútùú ẹ̀ ṣùgbọ́n ń bá mi ṣe, yóò bá yín ṣe tí náà láṣẹ pé bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. bẹ́ẹ̀ ni mo máa sọ pé mi ò mójútùú ẹ̀ ṣùgbọ́n ń bá mi ṣe, òun ló ń bá mi ṣe, ó dẹ̀ ràn mí lọ́wọ́ lórí ẹ̀. kò jẹ́ ń gbàgbà nù àdúrà, kò jẹ́ ń gbàgbà tì àdúrà, kódà kò jẹ́ kádùrà kò ṣe tèmi tì. mọ́mì dáàdì lórúkọ Jésù àdúrà kò ní ṣe tiyín náà tì. mo ní kò ní ṣe tiyín náà tì. ẹ̀yin náà ó lè fògo fọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. a lọ nínú ìpele àdúrà mìíràn nìyẹn. ṣé arípọ́dún yìí ti ń parí lọ? oṣù méjì ló kù. àkàṣe prógrámù á kù ẹ̀kan náà ní 31st. 5 ló wà nínú oṣù yìí, ó kù kan báyìí. tí kan bá ti lọ ní ìsìn abọ́ sínú oṣù méjì tó kù nìyẹn. ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. ẹ̀mí mọ́ ọba tó pọ̀ nípa àti agbára. Olúwa gbà mí, fàdé rẹ dé mi lórí. Olúwa gbà mí, fààbò rẹ bò mí. ẹ̀mí mọ́ gbà mí, fààbò rẹ bò mọ́ jẹ́ ràn rẹ̀ sọ́nà ẹ gbàdúrà. orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá àti agbára Jésù. Olúwa fààbò bò wá. ọba májẹ̀mú o, ó yá fààbò bò wá, fààbò bò wá. ààbò tó nípa tó gbòòrò, Olúwa kó fi bò wá. ó yá fàdé rẹ dé wa lórí. adé rẹ ò gbọdọ̀ ṣídàánù lórí wa. Ọlọ́run fààbò bò wá, mọ́jà rárìn sọnù. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. ẹ jẹ́ á tún sọ fún Ọlọ́run, torí a mú mi lọ nínú àwọn àdúrà kan tí mo gbọ́dọ̀ gbà fún wa ní òní. ẹ jẹ́ ká súnmọ́ tòsí àwọn kókó àwọn àdúrà ńláńlá. Olúwa rán mi sí àwọn ènìyàn 7 kan. bẹ́ẹ̀ ni ká wà ní ìtòsí láti lè gbọ́ èyí tó bá jẹ mọ́ wa. èèyàn 7 ni àdúrà wọn sì rèé. nígbà tí mo fẹ́ gbà á, mo fẹ́ ká wà ní ìtòsí. ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Ọlọ́run májẹ̀mú, gbogbo tí àdánwò á sọ rẹ̀ dà,
gbogbo tí àdánwò tí bá sọ ara rẹ̀ dà ọlọ́run má jẹ́ ọmọ mi má jẹ́ ọmọ ilé mi tọmọtọmọ ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára jésù ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára gbogbo tí àdánwò bá sọ rẹ̀ dà má jẹ́ ọmọ ilé mi má jẹ́ ọmọ ilé mi má jẹ́ ọmọ ayé má jẹ́ ọmọ ayé àwọn ọmọ mi má jẹ́ ọmọ ayé ọmọ mi ọkọ ọmọ mi gbà mí lórúkọ jésù ìdààmú ìfòòró kò ní mọ ilé yín mọ́mì dáàdì gbogbo tí àdánwò bá sọ rẹ̀ dà lónìí ní orúkọ jésù mo ní òní jẹ́ ìpín yín bàbá màmá lórúkọ jésù mo ní kò ní ya ilé yín gbogbo tí ìfòòró bá máa sọ rẹ̀ dà ìfòòró ọ̀dà lórúkọ jésù ẹ ò ní fòòró lórí ọmọ ẹ ní fòòró lórí ayé yín ẹ ní fòòró lórí ọkọ yín ẹ ní fòòró lórí aya yín gbogbo tí ìfòòró bá sọ rẹ̀ dà ní orúkọ jésù mọ́mì kò ní jẹ́ ìpín yín jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹ jẹ́ tún sọ fún ọlọ́run má jẹ̀mú gbà mí sọdún ayọ̀ fún mi ọmọ má gbà mí sọdún ayọ̀ fún mi ìgbẹ́kẹ̀lé mi bẹ ní ọ̀dọ̀ rẹ olúwa sọdún ayọ̀ fún mi ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára jésù ọlọ́run má jẹ̀mú o olúwa sọdún ayọ̀ fún mi ìgbẹ́kẹ̀lé mi bẹ ní ọ̀dọ̀ rẹ bàbá o lónìí ní orúkọ jésù mọ́mì olúwa yóò sọdún ayọ̀ fún yín olúwa yóò sọdún ayọ̀ fún mi náà ọlọ́run má jẹ̀mú ìgbẹ́kẹ̀lé wa bẹ ní ọ̀dọ̀ rẹ ó yá olúwa sọdún ayọ̀ fún yín mọ́mì lórúkọ jésù olúwa yóò sọdún ayọ̀ fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù àdúrà yẹn kù mẹ́ta péré ẹ jẹ́ lọ sọ fún ọlọ́run bọ́dún yìí tí wù kó ṣe kíni tó ọlọ́run má jẹ́ kí ibi ọwọ́ ilé mi ọlọ́run má jẹ́ kí ibi ọwọ́ ilé mi wọ́n bá fi góòlù ṣe bàtà tí wọ́n wá pè ní bàtà àdánwò má jẹ́ wọ́n bá kí ẹsẹ̀ ní ọ̀nà mi gbà orúkọ jésù agbára ńlá jésù agbára jésù wọn bá fi góòlù ṣe bàtà wọ́n fi sílífà ṣe bàtà ọlọ́run má jẹ́ mú o má jẹ́ wọ́n pààkì ẹsẹ̀ ní ọ̀nà mi bàtà ẹsẹ̀ gírígírí bí ọ̀gbọ́dọ̀ wọlé mi mọ́mì dáàdì ẹsẹ̀ gírígírí bí òní wọlé yín ẹsẹ̀ ayọ̀ lónìí ní orúkọ jésù ó yá kó wọlé yín wá ẹsẹ̀ gírígírí bí lónìí ní orúkọ jésù ó yá kò ní wọlé yín ẹsẹ̀ gírígírí bí lórúkọ jésù mo ní kò ní wọlé yín ọkàn yín yóò balẹ̀ jésù olúwa wa àmín 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 lórúkọ jésù mọ́mí bí ẹ ṣe ń ṣàmìyàn ẹsẹ̀ gírígírí bí kò ní wọlé yín jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹ jẹ́ lọ sọ fún ọlọ́run àdúrà méjì tó kù rè ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo fún kọ̀ọ̀lù ibi ọ̀gbọ́dọ̀ ya ilé mi o ó ṣe pàtàkì mọ́mì ó ṣe pàtàkì dáàdì mi gbogbo fún kọ̀ọ̀lù ibi fún kọ̀ọ̀lù téèyàn ó gbọ́ tí ọkọ̀ sáré lọ tọ́lẹ́ẹ̀tì tí ó tún sáré lọ léètọ̀ tí ó mọ̀ sáré kiri wúpẹ́rù fún kọ̀ọ̀lù wò rè tí ó gbọ́ fóònù tí ó sọnù ọlọ́run má jẹ̀mú olúwa gbà mí fún kọ̀ọ̀lù ibi ọ̀gbọ́dọ̀ wọlé mi wọn gbọ́dọ̀ fi pé ìbànújẹ́ pè mí gbàdúrà orúkọ jésù agbára jésù agbára jésù wọn ò gbọ́dọ̀ pè mí fún ìbànújẹ́ ọlọ́run má jẹ̀mú mọ́mì dáàdì wọn ò ní pè fún ìbànújẹ́ lórí yín lórí ọmọ wọn ò ní pè fún ìbànújẹ́ gbogbo fún kọ̀ọ̀lù ìdààmú kò ní wọlé yín ọkàn yín yóò balẹ̀ ẹ ó yin ọlọ́run jésù olúwa wa àmín 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 lórúkọ jésù àdúrà kan tó kù rẹ̀ já lọ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ó yá oníṣẹ́ ayọ̀ jẹ́ kó jẹ́ fún mi oníṣẹ́ ayọ̀ jẹ́ kó jẹ́ fún mi kọ́dún kó tó parí ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára jésù mọ́mì oníṣẹ́ ayọ̀ yóò jẹ́sẹ́ fún yín lórúkọ jésù oníṣẹ́ ayọ̀ yóò jẹ́sẹ́ fún mi oníṣẹ́ ayọ̀ lórúkọ jésù ó yá kó jẹ́sẹ́ ayọ̀ fún yín kọ́dún tó lọ kọ́dún tó parí oníṣẹ́ ayọ̀ kó jẹ́sẹ́ fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù mọ́mì lórúkọ jésù oníṣẹ́ ayọ̀ yóò jíṣẹ́ ayọ̀ fún yín oníṣẹ́ ayọ̀ ńlá lórúkọ jésù ó yá kó jíṣẹ́ ayọ̀ fún yín kọ́dún tó lọ ní orúkọ jésù ògo yín tí ń bẹ nínú rẹ̀ ó yá kó pọ̀ sílẹ̀ kò gbọ́dọ̀ gbé lọ oore yín tí ń bẹ nínú ọdún yìí ọlọ́run gbà á lẹ́nu rẹ̀ ó yá kó fi lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù àdúrà èèyàn méje tí mo wí tí olúwa rán mi sí nìyí ṣé a ti wà níbẹ̀ olúwa rán mi sí àwọn tó fẹ́ gba ìwé lọ sí ìlú òyìnbó tó yẹ pé àìmọye pálí wọn ti bàjẹ́ máa lọ́wọ́ tó yẹ pé ó wù láti travel out ẹ jẹ́ sọ fún ọlọ́run pálí yín yẹn gangan ẹ yẹ mú lọ́wọ́ ọlọ́run
kó gbàkóso rẹ̀ fún yín. Wọn ò gbọ́dọ̀ tún belé ìjẹ́. Ó yẹ jẹ́ àgbàdúrà lórí ìpálí náà. Ẹ̀nà sókè náà síwájú Ọlọ́run. Ẹ̀mí mọ̀ pọ̀ ní ipá àti agbára. Lẹ́tà ayọ̀ ni ìránṣẹ́ ìkọsí wọ Ọlọ́run Elédùmarè. Ní wákàtí ọ̀wọ̀ yìí, ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, pásítọ̀tì tí ń bẹ lọ́wọ́ wọn ìwọ̀n tún gbọ́dọ̀ belé ìjẹ́. Lórúkọ Jésù, Olúwa fi físà sí. Ọlọ́run májẹ̀mú yá fi físà síbẹ̀. Ọba àwọn ọba yá fi físà sí. Ọkọ̀ mọ́tìkàlẹ̀ yá wá wọn fi físà sí. Físà lù tí wọ́n ló wu àwọn yẹn gangan. Kò sí ní tó lè ṣe. Ìyanu lórúkọ rẹ. Ọlọ́run májẹ̀mú yá fi físà sí. Òǹtẹ̀ físà ayọ̀ ó yá jẹ́ kó bàlẹ̀. Lónìí ó yá jẹ́ kó wọ́n fi lù ú. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà àwọn ẹnìkejì tí Olúwa rán mi sí. Àwọn tó fẹ́ gba ìwé ọmọ onílùú. Gbogbo àwọn yòókù rẹ̀ wọ́n ti gbàgbàgbà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò tí ì fún òun. Ọlọ́run á lọ sínú ilé ńlá yẹn. Ṣé ẹ ní ìgbàgbọ́ mọ́mì? Ẹ wà lórí okùn yín. Ó yẹ máa sọ fún Ọlọ́run. Ìwé ọmọ onílùú mi. Ó ti tó àkókò. Olúwa máa ṣe. Olúwa máa ṣe. Olúwa máa ṣe. Olúwa máa ṣe. Àsìkò tí n bá fẹ́ débẹ̀ ní orúkọ Jésù. Àwọn tí ọkàn wọn tó dàpọ̀ mọ́ ọ̀rọ̀ mi ní orúkọ Jésù. Àwọn ni kí n bá níbẹ̀. Bàbá máa ṣe. Olúwa máa ṣe. Olúwa máa ṣe. Ó kù ìṣẹ́jú méjì. Olúwa máa ṣe. Ọlọ́run májẹ̀mú. Àwọn tí ọkàn wọn tí ó dàpọ̀ mọ́ ti Ọlọ́run láti fún mi ní ìwé ọmọ onílùú mi ní orúkọ Jésù. Olúwa wọnú wọn. Bàbá lọ rán wọn síbẹ̀. Kí n tó mú ìwé tèmi débẹ̀. Ọlọ́run májẹ̀mú. Ó yá jẹ́wọ́ agbára rẹ̀. Bàbá jẹ́wọ́ orúkọ rẹ̀. Ó yá kù ìdajì ìṣẹ́jú lónìí ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú. Ó yá fàṣẹ sí. Bàbá ò dá wọn lọ nígbà tí wọ́n bá mú débẹ̀. Kí oṣù yìí kó tó parí. Kí ọ̀sẹ̀ tá a fẹ́ mú yẹn kó tó parí ní orúkọ Jésù. Ó yá lẹ́tọ̀ mọ́ nílùú wọn. Ọlọ́run májẹ̀mú. Ọlọ́run lọ dáwọ́lé. Ó yá kó o sì parí ẹ̀. Kọ́dún yìí tó lọ káwọn náà gbàgbé mọ́ nílùú wọn. Olúwa ṣe bẹ́ẹ̀. Bàbá ṣe bẹ́ẹ̀. Ọ̀ṣẹ́ kó balẹ̀. Àṣẹ ọ̀run kó balẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà kẹta fún àwọn tí Ọlọ́run tún rán mi sí. Ẹ rí gbogbo ẹni tí wọ́n fi ogun gbèsè tí wọ́n fi ń dààmú ayé kiri. Ogun gbèsè tí wàá pàdé bí pò ti tìjú sí lára. Ẹ̀wá ti ń rù ẹ ti ń gbẹ lórí ogun gbèsè. Ọwọ́ yín méjèèjì náà lẹ́ẹ̀mọ́ ra. Ọwọ́ mi rè gbogbo ogun gbèsè, ogun ìdààmú tí àtà fi sínú ọwọ́ mi tó ogun gbèsè ṣẹ́ wọlé lónìí ní orúkọ Jésù. Bí ẹ ṣe ń fọ ọwọ́ yẹn wọ́wọ́, Olúwa ló fọ́ nù ní orúkọ Jésù. Olúwa kó fọ́ kúrò gbogbo ogun gbèsè yẹn. Ọba májẹ̀mú. Ó yá bí wọ́n ṣe ń fọwọ́ yẹn ní orúkọ Jésù. Bàbá máa fòróró tura sí i. Ó yá máa fòróró tura sí i. Ogun gbèsè yẹn ó yá fi bú. Olúwa fi bú. Olúwa fi bú. Olúwa fi bú. Olúwa fi bú. Lónìí ní orúkọ Jésù. Olúwa yóò fogun gbèsè yẹn bú. Nínú ọwọ́ yẹn ní orúkọ Jésù. Olúwa ti fọ́ kúrò. Ọwọ́ oṣẹ́ tẹ bá fún dáwọ́lé ní àkókò yìí ní orúkọ Jésù. Ọ̀nà ni yóò jẹ́. Gbogbo ogun gbèsè yẹn wọ́n hún ni. Ìmọ̀ àwọn ènìyàn ni. Ìmọ̀ àwọn ènìyàn mẹ́ta ló wà ní ibẹ̀. Bẹ́ẹ̀ ni onílara àti abínúkú. Bẹ́ẹ̀ ni àti ogun ọ̀rẹ́ tá a ti fi inú tán. Ológbógun ìwọlé lónìí ní orúkọ Jésù. Olúwa yóò dá lẹ́bi. Olúwa yóò dá lẹ́bi. Gbogbo wàhálà ìdààmú tó ti kó yín sí yẹn lónìí ní orúkọ Jésù. Olúwa kó gbé lọ sínú ilé tiẹ̀ náà. Kó o náà lè mọ̀ pé ìfòró ọ̀dà. Kó o náà lè mọ̀ pé ìdààmú ọ̀dà. Kó o náà lè mọ̀ pé èyí fòró èèyàn. Èyí dààmú èèyàn. Ẹni àpè wá jẹun. Ẹ̀rí bó tó ń ṣe mú yín lọ́wọ́ lónìí ní orúkọ Jésù. Olúwa kó dá lẹ́bi. Olúwa kó fìyà tó fi jẹ yín ó yá kó fi jẹ lónìí ní orúkọ Jésù. Olúwa kó tú ẹ̀yin sílẹ̀. Ẹ ti gba ìtúsílẹ̀ náà ní orúkọ Jésù. Ẹ ní wọnú gbèsè mọ́. Gbogbo ogun gbèsè yẹn kò ní wọnú ayé yín mọ́. Ètè ẹ bá tó dáwọ́lé lónìí. Ètè ẹ bá dáwọ́lé lọ́dún yìí. Ètè ẹ bá dáwọ́lé lóṣù yìí. Ètè ẹ bá dáwọ́lé lọ́sẹ̀ tá a fẹ́ mú yìí ní orúkọ Jésù. Ọ̀nà ni yóò jẹ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Mọ́mì ẹja lọ tún sọ fún Ọlọ́run. Àdúrà kẹrin là ń lọ yẹn. Ẹja sọ fún Ọlọ́run. Gbogbo ọmọ tẹ́ ní dààmú yẹn. Ẹ̀rí ó ti kẹ́gbẹ́kẹ́gbẹ́. Ẹ̀rí ó ti ń tìjú ti sí yín lára. Ọlọ́run májẹ̀mú ọ̀rọ̀ ọmọ ìyẹn mẹ́jọ sún yín. Ẹja sọ fún Ọlọ́run lónìí.
ṣé kò sí tòsí ẹ mú fọ́tò rẹ̀ lọ́wọ́ ẹ má bá mi fi kankan ro orí rẹ̀ báyìí ní ọ̀gángan orí rẹ̀ ọ̀gángan orí fọ́tò rẹ̀ yẹn níbi orí ẹ̀ nínú fọ́tò ẹja sọ fún ọlọ́run májẹ̀mú ọmọ tó kẹ́gbẹ́kẹ́gbẹ́ tó ń dààmú mi tó ń dọ̀tí mi tó ń yẹ̀yẹ́ mi àti wọ́n fojú àbùkù wò mí lónìí ní orúkọ Jésù Olúwa máa torí ẹ̀ ṣe Oya máa torí ẹ̀ ṣe Oya máa torí ẹ̀ ṣe bàbá torí rẹ̀ ṣe Olúwa torí ẹ̀ ṣe ẹ máa dárúkọ ẹ̀ Olúwa torí ẹ̀ ṣe dárúkọ ẹ̀ ẹ máa torí ẹ̀ ṣe Olúwa tó ṣe bàbá tó ṣe Olúwa tó ṣe Oya tó ṣe Oya tó ṣe Oya tó ṣe Oya tó ṣe Olúwa tó ṣe lónìí ní orúkọ Jésù Olúwa yóò tún orí ọmọ yẹn ṣe mọ́mì ẹ ní ìfọ̀kànbalẹ̀ pé Ọlọ́run yóò gbàkóso lónìí ní orúkọ Jésù yóò yí padà sí rere gbogbo àgọ́ ìbànújẹ́ tó fi gbó yẹn ní orúkọ Jésù yóò kó ònú ayé rẹ̀ bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà karùn-ún fún àwọn tọ́lọ́run rán mi sí ẹ̀rí mọ́mì ẹ̀rí gbogbo àwọn ọmọ bó ṣe wá jẹ́ gbogbo wọn sáwà lábẹ́ kò sí kankan tó fẹ́ yàwó kò sí kankan tó rọ́kọ ní wọ́n wá mú wọn mọ́ ń gbé wọn lágbèétì wọ́n ti wá fojú ẹlẹ́gàn wò wọ́n fojú ẹlẹ́yà wò wọ́n nígbà wọn bá ti tọ́ wọn wò díẹ̀ wọ́n tún gbé wọn jùlẹ̀ ẹja sọ fọlọ́run ìmọ̀ Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ ní Ọlọ́run àgọ́ ìbànújẹ́ èyí tí ayé pàgọ́ rẹ̀ ti àwọn ọmọ mi ètò yọ ọlọ́kọ̀ ọlọ́kọ̀ ètò ní ọláyà ọláyà wọ́n wá ń gbé wọ́n ń gbé jùlẹ̀ lónìí ní orúkọ Jésù gbogbo àgọ́ ìbànújẹ́ tí wọ́n gbé go àwọn ọmọ yẹn lónìí ní orúkọ Jésù ó yá kó fàyè wọn sílẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo àgọ́ ìbànújẹ́ tí ọ̀tá fi wọ ayé àwọn ọmọ yẹn ní orúkọ Jésù tọkùnrin òríyàwó fẹ́ obìnrin ọ̀rọ̀kọ fẹ́ lónìí ní orúkọ Jésù àgọ́ náà ní orúkọ Olúwa bọ́ ó yá bọ́ bàbá bọ́ ẹ̀mí mímọ́ bọ́ Ọlọ́run májẹ̀mú yá bọ́ kó fi jóná gbogbo àgọ́ ìbànújẹ́ yẹn lónìí ní orúkọ Jésù ó yá kó fàyè wọn sílẹ̀ ó yá kó fàyè wọn sílẹ̀ ó yá kí wọ́n rí wọn fẹ́ ó yá kó rí ìyàwó fẹ́ ìyàwó gidi ní orúkọ Jésù ó yá kó rí fẹ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kẹfà rèé fún àwọn tó ní ẹja sọ fún Ọlọ́run gbogbo ogun àìsàn òní kúfọ̀ láǹdé bẹ́ẹ̀ ṣe ń gbowó wọn ní ẹmọ́ náà sórí àìsàn nítorí oore tẹ́ ẹ ṣe òótọ́ yìí náà mo ní ká ẹ ṣoore òótọ́ ni èmi mo ní ẹ ṣoore ṣùgbọ́n owó tẹ́ ẹ fi ránṣẹ́ sílé iná ni wọ́n fún ìyà tí ọ̀yẹ́ wọ́n fún ni wọ́n fún ènìyàn tí ọ̀yẹ́ wọ́n fún wọ́n sì fi sáré ayé yín kiri wọ́n fogun ẹ̀sùn dá yín lọ́lá lónìí ní orúkọ Jésù gbogbo ogun ẹ̀sàn yẹn pé kó gbọ́ọ̀rọ̀ Olúwa ẹ sọ bẹ́ẹ̀ ogun ẹ̀sàn yóò yá gbọ́ọ̀rọ̀ Olúwa fàyè yín sílẹ̀ lónìí ní orúkọ Jésù gbogbo ogun ẹ̀sàn ó yá kó fàyè yín sílẹ̀ ó yá kó fi sílẹ̀ ó yá kó fi sílẹ̀ gbogbo ogun ẹ̀sàn tí ò ní túmọ̀ èyí tí ọ̀tá àti ìkàdílé ìsọfúnṣínú ayé yín lónìí ní orúkọ Jésù ó yá kó fàyè yín sílẹ̀ ó yá kó fi sílẹ̀ láti òní lọ ní orúkọ Jésù ẹ ò ní ṣàìsàn mọ́ gbogbo ẹ̀sàn yẹn ní orúkọ Jésù ó yá yóò di ìfibú ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kù rèé ẹni tó ní rèé ẹja sọ fún Ọlọ́run ẹ̀rí tó ń fojú ẹlẹ́yàwó yẹn wọ́n fi wò yẹn bẹ́ẹ̀ mọ̀ pé báyé bá mu ọsàn tán títí wọ́n sọ ọ́ nù ni wọ́n ṣèpo rẹ̀ nù ni wọ́n ti wá fi kíni wọ́n fojú ẹlẹ́yàwó yẹn ẹja sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ Ọlọ́run gbà mí gbogbo aṣọ ẹlẹ́yà tí wọ́n fi ń wò mí kò yẹ kí n máa tọrọ káàkiri náà kò yẹ kémi náà máa tọrọ dọ́dọ̀ wọn tó ti máa dọ́dọ̀ wọn ò fún mi tọ̀tọ̀ ṣùgbọ́n tí n bá ti lọ tọ́ ni tí wọ́n dálẹ̀ Ọlọ́run gbà mí ó yá jí àpò tèmi náà àpò mi tó kú àti tó ti sùn yẹn Olúwa bá mi jí má ṣe mi látọrọ mọ́ ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú àpò yín tó ti kú tó ti sọnù yẹn Olúwa kó jí àpò tìyín náà ó yá kó gbàánú dìde iṣẹ́ tó bọ́ mọ́ yín lọ́wọ́ tó fi dàbí pẹ̀lú lọ sọ́dọ̀ wọn ní orúkọ Jésù Olúwa kó ṣàwárí iṣẹ́ gidi fún yín iṣẹ́ mìíràn tó dáa Ọlọ́run yóò wà fún yín iṣẹ́ tó bọ́ yẹn ẹ̀jẹ̀ ó yí Ọlọ́run lórúkọ Jésù iṣẹ́ tí ó fi ń lọ́kàn balẹ̀ ẹ mọ̀ pé àwọn ènìyàn tó bá ti wọ́ ọ̀nà iṣẹ́ fún yẹn wọ́n tún jókòó tíyàn ni bí ìgbà sokùn mọ́ ẹran lọ́rùn tá àjokùn lẹ́sẹ̀ pẹ́rùn òní lọ bì kan inú wọn fẹ́ sọ ayé yín dà ṣùgbọ́n ẹlẹ́ẹ̀fẹ́ mọ́ wọ́n wá wò pé the best thing á ṣe kí ni á lè kúrò ńbẹ̀ Ọlọ́run má jẹ̀mú yóò fún yín ní ìtẹ̀dọ̀ iṣẹ́ tó dára bẹ́ẹ̀ ni yóò rí torí ẹ̀ ní iṣẹ́ gidi àánú yóò dìde fún yín wọ́n fi iṣẹ́ rere wá yín kàn bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n fi iṣẹ́ rere wá yín kàn ẹ ó sì ṣiṣẹ́ yín ẹ̀yin náà ó sì lówó lọ́wọ́ Ọlọ́run ní lé yín lọ bá wọn mọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Olúwa kó fi àṣẹ dá yín lóhùn ọba àwọn bá fi àṣẹ dá wọn lóhùn iṣẹ́ gidi àánú ńlá ó yá kó tẹ̀ yín lọ́wọ́
ògo ńlá ní orúkọ Jésù yá kó tẹ̀ yín lọ́wọ́. Ẹni fẹ́ gba físà Olúwa kó dáhùn, ẹni fẹ́ gbàwé ọmọ nílò Olúwa kó dá lóhùn, ẹni fẹ́ ohun rere ńlá ní orúkọ Jésù Olúwa kó fi lé yín lọ́wọ́. Ọmọ tó ń dààmú tẹ́ ẹ̀ ń rí tínú yín bàjẹ́ ní orúkọ Jésù Olúwa kó ṣàtúnṣe ayé ẹ̀ lónìí ní orúkọ Jésù Olúwa kó ṣàtúnṣe ayé rẹ̀. Ohun tẹ́ ẹ fẹ́ kí ayé rẹ̀ kó fẹ́ yẹn, tẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ ní orúkọ Jésù yá fi síbẹ̀. Ọba májẹ̀mú yá fi síbẹ̀. Ọba tó pọ̀ nípa àṣẹ yá fi síbẹ̀. Ìwọ ló ní àgọ́ ara yẹn, ìwọ ló lómi àtẹ̀jẹ̀ tó ń rọ̀nù níbẹ̀ lọ́wọ́. Ìyẹn tó sọnù nínú àgọ́ ara yẹn ní orúkọ Jésù Ọlọ́run dá padà, dá padà, dá padà, ṣàtúnṣe, dá padà, ṣàtúnṣe, dá padà, ṣàtúnṣe. Olúwa yóò ṣàtúnṣe, yóò dá padà. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká tún lọ nínú ètò mìíràn fún àwọn tó ní ṣọ́ọ̀bù ṣùgbọ́n ọjà wọn ò ṣe déédéé mú. Ẹ jẹ́ ká gbàdúrà tiwọn. Ọlọ́run májẹ̀mú, ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa kó ya ṣọ́ọ̀bù yìí sí mímọ́. Ọba àwọn bàbá mi ya ṣọ́ọ̀bù yìí sí mímọ́. Wọ́n làwọn ṣẹ̀ṣẹ̀ sí ni, àwọn ṣẹ̀ṣẹ̀ ń ta ọjà yìí ni. Ní orúkọ Jésù Olúwa darapọ̀ mọ́ iṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí. Ọlọ́run májẹ̀mú darapọ̀ mọ́ iṣẹ́ tí wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí. Darapọ̀ mọ́ ọjà tí wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí. Ní orúkọ Jésù ọjà náà kó máa tà. Ogun gbèsè, ogun àgbàná tí máa da ọjà rú, tí máa bọ ọjà jẹ́ màwọn kan lọ́wọ́, tí wọ́n sọ pé wọn ò ṣe mọ́, ní orúkọ Jésù òun yóò ní fọ̀ sẹ́yìn. Ọlọ́run májẹ̀mú kó darapọ̀ mọ́ yín. Ọjà tí yóò ní kùtà láéláé, wọn ò máa wá ni, wọn ó sì máa rà á, yóò sì máa já sọ́pẹ́ fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Fún àwọn oní ọ́fíìsì, ẹ̀rí pé ẹ̀pọ̀ ń bẹ̀. Ẹ wá wò pé kò síbẹ̀ sílẹ̀ ṣe fún wọn tó, wọ́n máa kórìíra yín náà ni. Ẹ̀ràn lára ni, ẹ̀ràn lára ni. Tẹ́rẹ́ bá ti lẹ́ràn lára kò sí bó ṣoore wọ́n mọ̀ níbi ló ṣe. Torí ẹ̀ràn lára sì ré yóò máa fẹ́ súnyàn débi gíga, ṣùgbọ́n àwọn ọ̀tá tí wọ́n dúró ti nǹkan ẹ̀já sọ fún Ọlọ́run. Ní ọ́fíìsì yẹn bó ti wù wọ́n pọ̀ tó kí wọ́n máa péjọpọ̀ lórí ọ̀rọ̀ yín, Ọlọ́run májẹ̀mú ya kó gbé yín lékè. Ìmọ̀tú wọn ní orúkọ Jésù Ọlọ́run kó ba ìmọ̀ wọn jẹ́. Gbogbo ìmọ̀kímọ̀ tí ó wù kí wọ́n máa rò lórí ọ̀rọ̀ ayé yín láti lè fi yín lára, láti lè fi dà yín láàmú, láti lè mú ọ̀rọ̀ iléeṣẹ́ yẹn yọ ní ẹ̀mí yín nínú ọ́fíìsì, ní orúkọ Jésù Olúwa kó gbé yín borí wọn. Gbogbo agbára kágbára tí wọ́n lè máa lò, tí wọ́n lè máa fi sáré kiri lórí ọ̀rọ̀ yín láti fi ọ́fíìsì yẹn sílẹ̀, ní orúkọ Jésù jẹ́ wọn ó gbèrè tìjú. Bàbá mi jẹ́ wọn ó gbèrè tìjú. Ọmọ jẹ́ wọn ó gbèrè tìjú. Ẹ̀mọ́ jẹ́ wọn ó gbèrè tìjú. Mọ́mì dáàdì ní orúkọ Jésù Olúwa yóò gbé yín borí wọn. Ọkàn yín yóò sì balẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Fún àwọn tó ń ṣe àìsàn, bóyá lórí wíńṣì aláwa ní, bóyá diabetes ní, ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ gbé omi yín, ṣé ẹ ti gbómi? Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Ẹ̀mí mímọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára, ẹsẹ̀ wọn tí wọ́n ló máa ń sàn àwọn yìí, tó jẹ́ pé wọ́n lè rìn pẹ́ tí wọ́n tó fi dàbẹ́ pé wọ́n wà lójú kan náà. Ní orúkọ Jésù Ọlọ́run tó ní egungun ara, mo fẹ́ rán ọ níṣẹ́ sínú egungun ara bàbá màmá yìí. Ní orúkọ Jésù, ẹ̀yin ẹ kọwọ́ yín bọnú omi yẹn. Ọlọ́run májẹ̀mú ó yá kó ṣàwòtán omi yìí. Ọlọ́run ṣàwòtán rẹ̀. Tó bá ti ń fomi yìí ra bíi kírímù tó fi ń ra ẹsẹ̀ yẹn, ní orúkọ Jésù ó yá ṣàwòtán rẹ̀. Gbogbo ogun àìsàn nínú egungun ara yẹn, èyí tó mú ẹsẹ̀ wọn yẹn gbọ̀n, lónìí ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ó yá tún un ṣe. Ọba àwọn ọba yá tún ẹsẹ̀ yẹn ṣe. Ní wákàtí ọwọ́, ní orúkọ Jésù ẹ ò ní fàìsàn lọ ilé ayé yín. Gbogbo ogun ẹsẹ̀ tó ń sàn yín, tó ń ro yín yẹn, ní orúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú kó wọ inú egungun yẹn lọ. Ó yá kó tún egungun náà ṣe. Ó yá kó ṣàwòtán ẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Fún àwọn tí ọmọ wọn tí wọ́n ń wò pé kò gbọ́ràn, general, fún ọmọ tí ò gbọ́ràn lọ́bìnrin tàbí lọ́kùnrin, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Ọlọ́run gbà mí. Gbogbo ẹ̀mí tó ń tà tó ń rà nínú ayé ọmọ mi, torí odidi ẹ̀mí làwọn ẹ̀mí yẹn náà. Odidi ẹ̀mí ni mọ́mì dáàdì, odidi ẹ̀mí ni tí ń tà tí ń rà nínú ayé àwọn ọmọ mi, tó yẹ pé wọn ò fi gbọ́ ọ̀rọ̀ sí mi lẹ́nu. Lónìí ní orúkọ Jésù, Ọlọ́run bá mi lé odidi ẹ̀mí náà kúrò nínú ayé wọn.
ó yá ṣí wọn ní etí láti gbọ́ ohùn mi. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọmọkùnrin ọmọbìnrin tẹ́ níyẹn, èyí tí ò gbọ́dọ̀ sí yín lẹ́nu yẹn, odidi ẹ̀mí tó ń bá rin ìrìn àjò, èyí tó ń dààmú ayé rẹ̀, tó ń fẹ́ máa fa ayé rẹ̀ sẹ́yìn, ní orúkọ Jésù ó yá kó fa ayé rẹ̀ sílẹ̀. Ọlọ́run má jẹ̀mọ́ yá jẹ́ kó fa ayé rẹ̀ sílẹ̀ láti òní lọ, ní orúkọ Jésù ó yá kó gbọ́dọ̀ sí yín lẹ́nu. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú yóò tún ayé àwọn ọmọ yẹn ṣe. Mọ́mì dáàdì yóò tún ayé wọn ṣe, nítorí pé kíni ayé wọn ò ní polúkúmuṣu, kò sì ní díbàjẹ́, ọkàn wọn yóò balẹ̀. Ẹ̀yin Ọlọ́run lórí àwọn ọmọ náà. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ sáré gbàdúrà mẹ́ta yìí. Ẹ má bínú, ẹ̀mí Ọlọ́run ló sáré tún gbé àdúrà yẹn wá sí iwájú mi. Ọlọ́run gbà mí, má jẹ́ ayé mi ó tàbí gúgúrú. Ẹ rí àwọn mìíràn wà tó yẹ pé àwọn gan wo ara wọn rò bóyá wọn sì ń bẹ́ẹ̀ tó yẹ pé ayé wọn ti ta. Ọlọ́run gbà mí. Ìyí tí máa tún dé bá ìrìn àjò ayé èèyàn tí wọ́n máa sọ pé sóò náà sínú sá. Ọlọ́run má jẹ́ ó bà lé ayé mi, má jẹ́ ayé mi ó dìbàjẹ́ ní ojú ayé mi, má jẹ́ ayé mi ó dìbàjẹ́ lójú ayé, má jẹ́ ayé mi ó dìbàjẹ́, má jẹ́ ayé mi ó tàbí gúgúrú. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú o, má jẹ́ ayé yín ó tà. Ọlọ́run o, má sọ yín di ẹlòmíràn, torí ayé ẹlòmíràn ti yàtọ̀ sí bó ṣe yẹ kó wà. Ní orúkọ Jésù ayé yín ò ní dìbàjẹ́. Mọ́mì dáàdì ayé yín ò ní yẹ fún ìbànújẹ́ kankan. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà méjì tó kù, ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run. Èmi mọ ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa gbà mí, Ọlọ́run gbà mí, ẹ̀mí mọ́ gbà mí ní ọdún àti àsìkò tí mo wà yìí. Olúwa tó yẹ ayé mi gangan, tó yẹ fún ayé mi gangan, Ọlọ́run fi síbẹ̀. Ọlọ́run gbà mí tó yẹ fún ayé mi, ó yá tètè ṣe fún mi. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú kó gbà yín ohun tó yẹ fún ayé yín gangan, ohun tó yẹ fún ògo ayé yín, ohun tó yẹ fún àsìkò yìí tẹ́ ẹ wà yìí, ní orúkọ Jésù Olúwa kó ṣe é fún yín. Mọ́mì dáàdì, ní orúkọ Jésù Olúwa yóò ṣe é fún yín. Ọkàn yín yóò balẹ̀, ẹ ó yìn Ọlọ́run. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà kan tó kù rèé, ẹ já sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa má jẹ́ n kú kí n tó kú. Àwọn mìíràn iṣẹ́ wọn, ayé wọn ó ti kú pátápátá, ó ti kú, torí pé kí ni àgbúrò ìran wọn mọ́. Ọlọ́run má pa mí láparun, má jẹ́ kí n kú kí n tó kú. Ọlọ́run ṣàánú fún mi, má jẹ́ ayé ọsọ kádàrá mi ní dáadáa. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run gbà mí. Mọ́mì dáàdì, Ọlọ́run yóò gbà yín. Ayé ò ní sọ kádàrá yín di dáadáa. Ọlọ́run ò ní jẹ́ kí ọ̀tá kó ti pa yín nípa àyà. Ẹ̀mí mímọ́ ọba tó pọ̀ nípa kò ní fẹ̀mí yín lè kà lọ́wọ́ láti lọ sọ ayé yín di dáadáa. Bẹ́ẹ̀ ni yóò rí. Ayé yín yóò yẹ fún ògo ńlá ni, yóò sì tẹ̀síwájú lójú àwọn ọ̀tá yẹn. Lórúkọ Jésù ẹ ó ṣe rere. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ṣé ẹ rí omi tí ẹsẹ̀ yẹn dáàdì, ẹ máa fi wọ àwọ̀ sílẹ̀ ni o. Ẹ máa fi wọ sílẹ̀ báyìí fún ẹsẹ̀ yẹn, fún ogun àìsàn yẹn. Ètí ò nítumọ̀. Bó bá jẹ́ pé ẹsẹ̀ kan tí tó jẹ́ ẹ̀yìn ni, tó fi di pé ìwà lójú kan, bóyá inú ni, fún diabetes yẹn máa mú. Ṣùgbọ́n fún ibi tó bá ń roni, ẹ sọmi yẹn di cream, ẹ rọ́ síbi tó dára. Lórúkọ Jésù, gbogbo ogun àìsàn yẹn ẹ ò ní gbúrò rẹ̀ mọ́. Múlẹ̀ ní gbúrò rẹ̀ mọ́, ọkàn yóò dẹ̀ balẹ̀, ẹ ó yìn Ọlọ́run. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Tí a bá fẹ́ sùn, ẹ jẹ́ ká máa ka sáàmù yìí, Job 22, 25 to 26. Ẹ jẹ́ ká máa lò ó. A lè máa kà dáadáa. Job 22, 25 to 26. Ẹ jẹ́ ká máa kà á lórúkọ Jésù. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀, màá mú àwọn àkànṣe iṣẹ́ kan wá tí a máa lò. Tó ẹ rí pé ètò kan ìnú la fẹ́ ṣe yẹn ní on the 31st. Wọ́n á fún wa ní àwọn àkànṣe iṣẹ́ èyí tá lò tá a fi jẹ àjẹyó àti àjẹṣẹ́kù ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Èmi àti yín ẹ jẹ́ ká tún pàdé ní orí ètò yìí. Orúkọ mi náà ni Ìyá Àdúrà Ẹ̀rí Abániṣe JP láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú. Mo ní bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún counseling tàbí fún ìdí kan, ẹ pè mí sí tẹlifóònù nọ́mbà mi 070
57 84 23 11 lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11. Ohùn Olúwa náà láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú Nàìjíríà níbí wọ́n ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK. Mọ́mì dáàdì gbogbo ojú ọkàn tó ń wò mí, àwọn mọ́mì mi, ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò dúró tì yín, ní orúkọ Ọlọ́run alààyè ọba àwọn ọba yóò wà pẹ̀lú yín. Adébísí mo rí yín, gbogbo ẹ̀yin bàbá yẹn Prince, gbogbo yín mo rí, àti mọ́mì mi Ọmọlọ́lá lọ́lá, lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò dúró tì yín. Ní ìjọ́ mẹ́jọ pàdé mi báyìí, mo fẹ́ mú àwọn àkànṣe ètò iṣẹ́ èyí tá a lò tá a fi jẹjẹrẹ àti ẹ̀jẹ̀ ṣẹ́kù wọ inú ọdún tuntun yẹn. Rí pé ìkan tó kù nínú oṣù yìí ìlànà àti lọ́ndì 31st yẹn àtẹ̀mí àti ẹ̀yin àní dòkú kó tó tójọ́ náà, kódà àní fẹ́ẹ̀ dòkú kó tó tó ìjọ́ náà. Ní ìjọ́ mẹ́jọ àtẹ̀mí àti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK ńbẹ̀ yẹn àti gbogbo àgbáyé ni wọ́n máa ń wo iléeṣẹ́ ìbílẹ̀ rédíò gbogbo káàkiri. Ọmọ mi kan pè mí lọ́yọ̀ọ́ ló bá ní mọ́mì òun rí yín, mo ní lọ́yọ̀ọ́ àjẹ́ pé ó ti jẹ́ pé bóyá pé gbogbo Nàìjíríà náà abẹ Nàìjíríà náà lọ́yọ̀ọ́ wà. Mí náà pè mí láti Ìjẹ̀bú, mo ní ẹ̀yin náà ń rí, lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. Ẹ jẹ́ ká máa pe àwọn ènìyàn kí wọ́n máa jore ọ̀fẹ́ nínú ohun Olúwa yìí, ohun Olúwa sínú ayé mi àti ẹ̀yin kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Ní ìjọ́ mẹ́jọ àti èmi àti yín àní dòkú. Adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní orúkọ Jésù, ẹ̀ní ń di ìfàsẹ́yìn o. Ọlọ́run májẹ̀mú yóò dúró tì yín, iléeṣẹ́ ìyọ̀dẹ̀ ní títí ti pa. Ọlọ́run á ràn yín lọ́wọ́, á láàánú sí yín tí ó ràn yín lọ́wọ́ mọ́ bàbá àti mọ́mì tí wọ́n níbẹ̀ yẹn ní orúkọ Jésù. Ọlọ́run á wà pẹ̀lú yín. Ìjọ́ mẹ́jọ àtèmi àti yín, ẹ jẹ́ ká tó pàdé ní ìjọ́ mẹ́jọ. Ó dàbọ̀.